Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣe dáadáa ni mo bá yín. Gist tàárọ̀ yìí a gbọ́ pé Olori Ronke wọ́n rán dráìvà wọn pé kán máa ṣọ́ Queen Naomi kiri o. Wípé gbogbo ibi tí Queen Naomi bá ń lọ, chọ́ọ̀chì ni o, um, Èkó ni o, gbogbo ibi tí Queen Naomi bá ń lọ, wípé kí dráìvà yìí kó wá máa fún un ní èsì, kó máa ṣọ́ Queen Naomi kiri anywhere tí Queen Naomi bá ń lọ. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo kókó inú gist tèmi. Ẹ̀yin èèyàn ilé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tí ẹ bá ti subscribe, ẹ subscribe. So that tá bá ti press any gist, ẹ máa rí. Ṣé ẹ rí notification bell yẹn? Ó ṣe pàtàkì. Tẹ́ ẹ bá ti tẹ̀, ẹ máa rí gist mi, a máa wá sí orí fóònù yín. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́. Gbogbo àdúrótì yín lórí channel yìí, Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. Gist tèmi. Ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ gist tèmi allegedly. Wọ́n ní àǹtí wa Aro. Wọ́n ní ṣe náà gbé driver dìde o, wípé kó máa ṣọ́ Queen Naomi kiri o. Wípé gbogbo ibi tí Queen Naomi bá ti wọ̀ báyìí, kí driver yẹn tẹ̀lé wọn ni o. Kó wá bá fòde ààbọ̀ ibi tí Queen Naomi bá lọ. Wọ́n ní bí àárín òun àti driver ṣe dàrú nìyẹn o. Àmọ́ nǹkan tó dàárín wọn rú. Bóyá owó ni ò san fún driver. Wọ́n ní bí driver ò ṣe fún un ní èsì ibi tí Queen Naomi lọ mọ́ nìyẹn o. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú driver nìyẹn o. Tó bẹ̀rẹ̀ sí bú driver. Wọ́n ní kò sí nǹkan tí ò sọ sí driver. Wọ́n ní bí driver ṣe lóhùn ò ṣiṣẹ́ fún wọn ní. Ọlọ́run Queen Naomi ó wà láàyè o. Ọlọ́run Queen Naomi ó wà láàyè. Ọlọ́run Queen Naomi ò kú o. Wọ́n ní bí driver ṣe lóhùn ò ṣiṣẹ́ fún mọ́ nìyẹn o. Wọ́n nígbà tí driver lóhùn ò ṣiṣẹ́ fún mọ́, wọ́n ní kò sí nǹkan tí ò sọ. Wọ́n ní bí driver ṣe bínú kúrò ní. Wọ́n ní bí driver ṣe bínú kúrò ní palace nìyẹn o, ní driver bá gba ilé àǹtí ẹ̀ lọ, ló bá lọ sọ fún àǹtí ẹ̀. Bí driver ṣe sọ fún àǹtí ẹ̀ báyìí, làǹtí bá gbé ọ̀rọ̀, ló bá di ọ̀dọ̀ àwọn ayaba. Ẹ mọ̀ pé àwọn ayaba yìí, ẹ mọ̀ pé wọ́n ti pẹ́ ń palace kábíyèsí, so wọ́n mọ gbogbo àwọn èèyàn púpọ̀. Wọ́n ní bá àǹtí ṣe gbé fáyaba báyìí, wọ́n ní báyaba ṣe gbé fún kábíyèsí nìyẹn o. Wọ́n ní kábíyèsí ò believe o. Wọ́n ní kábíyèsí ládúlẹ̀ báyìí ni. Pé kí ló dé? Kí ló dé tí àǹtí wa Aro tán wá ya àgbà ìyàkalẹ̀ báyìí, tó jẹ́ pé ọmọ inú wọn náà ń ṣọ́ kiri? Kí ló dé tí àǹtí wa Aro dúró síbi tí ọkọ wọn fẹ́ wọn sí? Tán bá rádaràda kiri o, lórí pé kán máa ṣọ́ Queen Naomi kiri. Wípé kí ni Queen Naomi gbà lọ́wọ́ àǹtí wa Aro? Kí ná gbà lọ́wọ́ àǹtí wa Aro? Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ló ya kábíyèsí lẹ́nu. Allegedly bá ṣe gbọ́ ni o, wọ́n ló ya kábíyèsí lẹ́nu pé kí ló dé? Kí ni Queen Naomi gbà lọ́wọ́ àǹtí wa Aro? Bí Mariam ò ṣọ́ àǹtí wa Aro, bí ò ṣọ́ Queen Naomi kiri, àǹtí wa Aro á máa ṣọ́ Queen Naomi kiri. Wọ́n ní driver ní kì í ṣe èní náà tí ń ṣe o, ipò ti pẹ́ tán tí ń ṣe, tó yẹ pé wọ́n máa trail Queen Naomi kiri, pé kò síbi tí wọn kì í ṣọ́ Queen Naomi kiri dé. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé yìí serious. Ẹ rí pé yìí tún lágbára. Kéèyàn máa ṣọ́ ọmọ inú ẹ̀ kiri. Kí ló fẹ́ gain nínú ìwà báyìí? Ọ̀rọ̀ àwọn olórí ó kàn máa ń yà mí lẹ́nu everyday ní tí màá ti gbọ́ gist wọn, pé kí ló dé tó jẹ́ pé wọn ò lè jókòó síbi tọkàn wọn fi wọ́n sí, àfi wòtòwòtò, àfi wàlàwàlà. Bí a ṣe gbọ́ náà nìyẹn.
tó ní pé onífá ní tí wọ́n bá jáde nínú palace kò sí èyí tó máa lóyún nínú wọn. Mi ì fẹ́ ṣe gist yẹn. Mi ì fẹ́ ṣe. Ṣé ẹ mọ̀ pé mi ti ń sọ fún yín pé tèmi ò bá rí oyún kó ga báyìí nínú àwọn olórí. Tí wọ́n bá láwọn lóyún, irọ́ ń gbogbo ẹ̀. Wọ́n ló ní fá ní tí wọ́n bá jáde nínú palace, wọn ò ní lóyún. Wípé àfi tí wọ́n bá jáde nínú palace. Tí ìbínú Ọlọ́run bá dé, kò sẹ́ni tó lè dúró. Ẹ mọ̀ bóyá nǹkan tẹ́ ẹ ṣe sí ti Queen Naomi. Ẹ mọ̀ bóyá repercussion ni. Ẹ rí i pé Tèmítọ́pẹ́ ti ra kẹ́rù ẹ̀, ó ti ra lọ sílé kábíyèsí rà fún. Òun náà la tún gbọ́ pé Dr. Elizabeth ti ra lé nìyẹn. Wọ́n ti ń renovate ẹ̀. Tó bá ti parí ẹ̀, ó máa kẹ́rù ẹ̀. Wọ́n ní tẹ́ bá kúrò nínú palace o, bá a ṣe gbọ́ allegedly o, wọ́n ní kò sẹ́ni tó máa lóyún nínú wọn. Wọ́n ní nǹkan tó ní fá sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ṣó dàbí Olori Ronke bó ṣe gbé driver dìde tó ní kí ó máa ṣọ́ Queen Naomi kiri. Kí ló dé kí Queen Naomi gbà lọ́wọ́ ẹ̀ Olori Ronke? Kí Queen Naomi ṣe? Kí náà ṣe fún yín gan-an náà? Nǹkan tó ń ṣe fún yín ni ò yé mi. Ẹ̀yin lẹ wá gbọ́kọ èèyàn nínú palace. Ẹ̀yin lẹ tún ní ẹni ẹlẹ́ni lára. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run Queen Naomi ò sùn o. Ó máa jà fún wọn ní lọ́sàn-án àti lóru. Because woman yóò ṣẹ̀yìn. Kò ṣe nǹkan kan fún yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń lépa ìkiri tẹ́ ń ṣọ́ kiri kò kúkú sọ̀rọ̀ náà ó ń wò yín ni. Àfìgbà tẹ́ bá wá sílé ẹnìkan ló ń da yín lóhùn pé kẹ́ jókòó síbi tọkọ yín fẹ́ yín sí. Ọlọ́run á wà pẹ̀lú Queen Naomi o. Ọwọ́ ayé ò ní ká wọn, ọwọ́ tó ní ká wọn. Gbogbo àwọn tó ń ṣọ́ wọn kiri, Ọlọ́run á gbèjà wọn. Mi ò ní sọ jù yẹn lọ. Ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ allegedly nìyẹn o, la ní ká mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, tẹ́ ń tẹ subscribe button, tẹ́ ń comment, tẹ́ ń like lórí fídíò mi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà o. Gbogbo ọwọ́ yín òkè òkè ló máa lọ, kò ní lọ ìsàlẹ̀ ní agbára Ọlọ́run. I really appreciate you all. I thank you so much. Please share this video, like and subscribe. God bless you all. Thank you.